béèrè pé kí àwọn kan kí wọ́n tú váàsì kùránì kan fún yín àbí ṣebí kùránì àwa là ń lò òkè mi náà wá ń béèrè nísìnyí wípé ẹ jọ ta lẹ ẹni tó lè bá mi kí ifá òtúrá méjì mo fẹ́ gbọ́ àwọn kankan ń bẹ̀. ọmọ òtúrá méjì máa ti sọ́fà MSN ní sùúrù ẹ̀hún àfà ṣe pé táwa tó ní kẹ́ bá wa tún nǹkan a máa ń kọ́kọ́ ka áyà yẹn tá a bá ti kà á tán la máa ṣe wá ní àfà kí lè rí sí nǹkan tó a kà á tán yìí ẹ̀yin ẹ bá wa kì í tẹ́ àwọn níbi ìbá àwọn tiẹ̀ ń sọ̀rọ̀ nípa Quran la máa ń sọ o bọ̀mú kan fẹ́yìn láyé pé ẹ kì í fáyẹn fún wa náà. Ṣebí kùránì lẹ́yìn fi ń tako àwa so àwa náà wá fẹ́ mú ibi tí ifá yẹn ṣẹgbọn nǹkan tí mo sọ ṣẹgbọn nǹkan tí mo sọ àfà ṣẹgbọn nǹkan tí mo sọ àfà ṣẹgbọn nǹkan tí mo sọ dáa tó ní kẹ́ bá wa tú Kùránì yẹn ṣe bá wa máa kọ́kọ́ ń ta ẹ̀yin náà kọ́kọ́ kí ifá yẹn náà so fọ́jọ́ mi tẹ́ bá máa wá bí báyìí ọ̀rọ̀ Quran hadith Allah Muhammadu Saudi la máa ń sọ bí tí ó yẹ yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ fa platform mi wà tẹ́ máa lọ bọ̀ ẹ̀yin o ẹ kọ́kọ́ kí ifá solósolókò yẹn fún wa náà fẹ́ gbọ́ ẹjọ́ ifá lẹ́kí tolókolóko àkọ́kọ́ ló ṣe ẹ kọ́kọ́ ṣe nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé onífá ní ṣe kọ́kọ́ mọ fádà dáná kí tó kì í fún yín. ẹ kì í fá yẹn fún wa. àwọn tó mọ fá máa gbọ́ yín ẹ kì í fá yẹn. ẹ kì í ná tẹ́ bá ti kì máa tu ẹ kì í fún yín. ẹ kì í mo ní màá tu fún yín ẹ kì í. ẹ ní sùúrù mo kàn fẹ́ mọ̀ pé ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ ṣe ẹ mọ ifá dáadáa. àfà ẹ kì í fá yẹn fún wa. babaláwo lèmi tí mò ń sọ̀rọ̀. ẹ kì í fá yẹn fún wa. babaláwo lèmi máa kí n tó ń kí lọ. ẹ kì í ó yẹ kì í. ok. ẹ yẹ ká mútu fún ifá solósolókò. nínú ifá méjì ṣe é gbọ́ nínú ẹ farabalẹ̀ nínú ifá òtúrá méjì nígbà tí wọ́n ń kí ifá òtúrá méjì tí wọ́n ń kí lọ ó ní bàbá bàbáràbà tí wọ́n ń gbé àbà rere ṣé ń gbọ́ mi o. ẹnìṣó ṣe àfa à ń gbọ́ yín àfẹ́ interrupt yín rárá ẹ máa kí lọ ẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀. ó wá ń kí lọ ó ní orí finú ara rẹ̀ gbọ́kọ̀ ó wá ní kò jèrè o kí talent tó rẹ́rìn náà kò ń ṣẹ̀fẹ̀ là ń ṣe ń bìbà yìí gbogbo tí mò ń kà yìí nísìn ó ti yá àwọn tó jó nífà àbí mo parọ́. hello. ẹ parọ́ ẹ nìṣó. kí fáyẹn náà mútu fún yín ní àfa ẹ kì í náà ẹ ṣe. ọyọ káyọ̀ ìgbò ti jolú o. no ṣẹbẹ́yìn ẹ̀yin náà ẹ mọ Kùránì ká àfa ẹ kì í ẹjọ́ àfa náà àfa ẹ kì í fáyẹn àfa ẹ wò bí ẹ máa bọ́ lẹ́sẹ̀ bàrà ẹ má waste time wà o àfẹ àníkùnrin tó padà fẹ́ ta ẹ kì í fáyẹn. no àfa ó ti àfa ẹ máa kì í fáyẹn ẹ kàn dé lọ ẹ kì í fáyẹn fún wa tá a bá ti gbọ́ a dẹ̀ máa forecast fún yín ẹ kì í dáadáa ẹ kì í fáyẹn. ok ó gbà tó wá ń kí fáyẹn lọ ó ní ọlá fagúnwà ó ní àbúrò ẹni sùúrù àfà ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ẹni ọlá bàbá rábà tó ń jọlá alábàálẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ tún ti ń sọ̀rọ̀ mi ẹ bẹ̀rẹ̀ bẹ́ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn kẹ̀dẹ̀ máa lọ ọ̀dọ̀ àbùdù tẹ̀ ń lọ yẹn. bàbá rábà tí báwọn gbé àbà rere bàbá àbàṣàbà rere lè gbé. orí finú ara rẹ̀ gbọ́kọ̀ òjèrè o màmí ẹni sùúrù orí finú ara rẹ̀ gbọ́kọ̀ òjèrè o ọlá àfàtà ọlá àfòtò orí finú ara rẹ̀ gbọ́kọ̀ ó finú ara rẹ̀ gbọ́kọ̀ ok. ó yá ẹkìlọ ẹkì. ọlá àfàtà ọlá fagúnwà àbùdó sàlámù láti kékeré ṣe gbọ́ mi ni. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín àfa à ń gbọ́ yín. ẹ má kọrin kí ẹ̀yin tarọ́ ti bá yẹn. ok ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ mútu fún yẹn ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. kò ní kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. no ẹ má bínú àwọn èèyàn ní wọn gbọ́ yẹn ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ ẹ jẹ́ mútu fún yẹn ẹ má bínú àfa ẹ jẹ́ mútu ẹ jẹ́ mútu ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ ṣe àfa. mi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́ ibi tí mo bá dé náà ni tí mútu fún yín àwọn èèyàn gbọ́ yín
no àfa ẹni sùúrù ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Oyin tó bá jẹ́ onífá ti gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Wọ́n gbọ́ wọ́n ẹ̀ṣẹ̀ dé nígbà kọ́ lọ sí kọ́ ó ti gbọ́ nǹkan tí mò ń sọ yìí. àfa àwọn ọ̀gbọ́n ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ mo kí mọ̀tò fún yín. babaláwo làwa èmi ò gbọ́ ẹjọ́ mú ẹ̀ṣẹ̀ wọlé ní ẹjọ́ ẹ bá mi kí fáyẹn mi náà fẹ́ kọ́ ẹ. babaláwo kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé àwọn wà ń bẹ̀ wọ́n gbọ́. wọ́n lọ receive call wọ́n lọ sọ̀rọ̀ wọn gbọ́ ẹ bá mi tún bẹ̀rẹ̀ ẹjọ́ àfà ẹjọ́ ẹ ṣeun gan ifá gbé ẹ ṣe ẹ bá mi tún fàyẹn bẹ̀rẹ̀ irú èmi sì mo lè bá yín gbé yàsín ẹ̀yin náà bá mi gbé fá. kò nídìí kí n tu bẹ̀rẹ̀ tó bá yẹ pé ẹ fẹ́ sòótọ́ ibi tí mo bá dé yẹn tẹ́ ẹ bá gbọ́ ẹ ti mọ tí mò ń sọ tó bá yẹ pé onífà ni yín bá lò tọ́ so kò nídìí kí n tu bẹ̀rẹ̀ náà ṣe bá bẹ̀yìn ní aníkẹ́ ìjọ kẹ́sẹ̀ bá wa bẹ̀rẹ̀ kẹ́ ẹ tún bẹ̀rẹ̀. abẹ̀yìn ni náà aníkẹ́ ìjọ kẹ́sẹ̀ bá wa tún bẹ̀rẹ̀. ẹ má waste time ẹ já wọn bọ́lẹ̀ tó bá ti lè kà àwọn tó máa gbọ́ wọ́n fẹ́ gbọ́ wọ́n ní kẹ́ ka ẹ̀ dẹ́dẹ́lẹ́ lè kà mọ́ tẹ́ bá lè ka ẹ bọ́lẹ̀ jàre àwọn ò ní táìmù. ustad ẹ wo bàbá wa Fáṣòtọ́ ló dé yìí wọ́n ní kẹ́ tú bẹ̀rẹ̀ kẹ́ kà àwọn ló máa dá yín àwọn ló máa fún yín lésì òkè nǹkan tẹ́kì o wọ́n máa sọ fún yín ní ojú gbogbo èèyàn sí òótọ́ ni ẹ tú bẹ̀rẹ̀ àbí nǹkan tẹ́ ń sọ ó dá yín lójú náà nǹkan táwa bá kàǹkà ń bì tẹ́ bá ní kàtúkàtú ti kà fún yín àtú bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò ń ṣèjà náà ifá tẹ̀ǹkì ìgbà táwa tẹ́ bá ń gbọ́ Ifáṣòtọ́ ta máa ń rẹ́fẹ̀rẹ̀nsì wọ́n ti wà ń bí wọ́n á dá yín lóhùn tẹ́tí gbọ́ ṣe báwọn náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn wà ń bí wọ́n dẹ̀ wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ṣẹ̀ṣẹ̀ débi bíi adẹ̀tún bẹ̀yìn pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ bá wa tún kà á ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ bá wa tún kà. afẹ́ máa ka Kùránì lọ tá a fa ọba ti lè kàn gbọ́dọ̀ ká. bàbá mi olówó èkó ẹ bá mi fún wọn ní táìmù wọn á tutù fàyẹn ó yà ń gbọ́ ustad. àfàìmù pàkàn fún yín ní àǹfààní ìní níbi ìbáyà kì í ṣe sọ nǹkan báyìí bí Quran hadith Allah Muhammadu Saudi la máa ń sọ ń bí bọ́lá pẹ̀yìn ẹlẹ́nu mú nǹkan tó ṣe pàtàkì wá fún wa la fi ní òfin yẹn sọ. ṣé ká padà síbẹ̀ ni. àti bẹ̀rẹ̀ òkè láti bẹ̀rẹ̀ bàbá ok. ṣé ń gbọ́ mi o tí bá wọn gbé àbá rere orí fi inú ara rẹ̀ gbọ́kọ̀ kò jèrè o màmí ọláfàkà ọláfòjò ọláfàgúnwà àbùdú o sàlámì láti kékeré léńjeléńje ni Olódùmarè ti fi kọ́kọ́rọ́ ilé bàbá mi lé ẹ lọ́wọ́ ó dàgbà tán mo pe àbùdú o èmi kò rí ẹ mo sáré tọ̀ Elédùmarè lọ mo sọ fún Elédùmarè mo ní àbùdú kò tí ì fún mi ní kọ́kọ́rọ́ ọjọ́ òun ni Olódùmarè ní láìlà ṣé ń gbọ́ mi o àwọn ẹmẹ̀wà rẹ̀ sọ wípé ìlàlà ṣé ti rí o. à ń gbọ́ bọ́ mute ní kẹ́ni máa sọ̀rọ̀ yín lọ àfẹ́ interrupt ẹ máa sọ̀rọ̀ yín lọ gbọ́ àlà ń gbọ́. ok mo ti ibi tí n fẹ́ stop sí náà ni ibi tí n fẹ́ stop sí nìyẹn pé kẹba lè mọ̀ wípé nínú Ifá wọ́n kí láìlà ìlàláwù nínú Ifá aláwù tá tẹ̀ ń jà sí òun náà ni aláwù tẹ̀yìn sọ wípé kò sí nínú Ifá òun náà ti wá kí láìlà ìlàláwù. inú Fátímọ̀ wà. so ẹjọ ẹni tó bá sọ fún mi ẹni tó bá jẹ onífá wá dìbọn jù pé òtúrá tí mo kì í o kò sí ń bẹ o. jẹ́bẹ́ ti kì í tán ẹ wá mùtù sí ẹ jẹ́ kí bàbá wa Fáṣòtọ́ wá dá yín lóhùn rà bàbá wa Fáṣòtọ́. ẹ ṣe wọn jàre. mo ń gbọ́rọ̀ bàbá. ẹ ṣe wọn jàre. mo ń gbọ́rọ̀ bàbá. ẹ ṣe wọn jàre. ẹ ṣe wọn jàre. mo ń gbọ́rọ̀ bàbá. ẹ ṣe wọn jàre. ẹ ṣe wọn jàre. wọ́n bá ṣètò ọ̀dọ̀ yín ẹ̀kọ́ ọ̀dọ̀ yín ẹ̀kọ́ bí akẹ́wọ́ WhatsApp tẹ padà ọ̀ tẹ. ẹ jọ ẹ wọ WhatsApp tẹ padà ó yá tẹ padà flight mode. kẹ padà. àṣé bàbá àṣé àràbà ni bàbá àbá ni. ẹjọ mo ń retí èsì bàbá o. àbùdú o. ṣẹ̀ṣẹ̀ mọ́ ní. tó ti wà ókè báyìí. àṣé àṣàlábà ni bàbá àbá ń gbé. àbùdú o bàbá àbá àràbà àbùdú o ó wá ń pariwo láìla àwọn ẹ̀mẹ̀wẹ̀ wá ń pe ilà aláwù. Ifáṣòtọ́ yẹ ẹ jẹ́ kán dáhùn. tó ti yá báyìí. tó ti wà ókè báyìí. ẹ ṣe mo dúpẹ́ yóò da àlàlẹ́ àní lálẹ́lẹ̀
tí ẹ bá wo ifá tí bàbá yẹn kì ẹ má jẹ́ sọ pé ifá ni. àhesọ ọ̀rọ̀ lásán ni tí wọ́n sọ. àhesọ ọ̀rọ̀ lásán gbáà ni. kò sí odò òtún méjì kankan ẹsẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ pé à interject yín gbogbo tí èmi ó sọ bíbí lónìí tí n bá fi nǹkan kan parọ́ bíbẹ̀ ó kù mí ó kù Elédùmarè sẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀. fine bẹ́ẹ̀ ni gbogbo tèmi náà bá dẹ̀ fẹ́ sọ níbí lónìí. gbogbo ẹ sọ pé bátẹ́yìn náà kì í ẹ sọ pé bó ṣe rí nìyẹn ilé ẹ̀sìn pé bó ṣe rí nìyẹn. ó kù mí ó kù Elédùmarè tí n bá yàn kankan kúrò ńbẹ̀ kájọ wà lórí ẹ̀ bẹ́ẹ̀. ọ̀ya ẹ ṣeun tí ẹ bá rọ ifá tí ẹ ń kì yẹn ifá ní gbọ́ngbọ́ lọ́kọ́ ifá ní gbọ̀ngbọ̀ lọ́kọ́ òrìṣà òkè ló fi mú ejò gbọ́kọ̀ ó fi mú babaláwo gbẹ́ kó sì dẹ ojú àfótòsí mọ́rọ̀ ẹ fara yín balẹ̀ ẹ má interject mi èmi mò ń tún fá sí èmi mò ń sọ sọ tẹ́ ẹ sọ mò ń tún sọ ní. bàbá mi ẹ má kí ifá fún wọn ifá tèmi kì fún yín. ẹ má kí ifá fún wọn bàbá mi. ifá tó wà nínú ìwé àkọọ́lẹ̀ ni èmi tí. ẹ má kí ifá fún wọn. ẹ jẹ́ kọ́kàn correct wọn fún ilé. a kì í sọ̀rọ̀ ifá ń bídò tọ̀bọ̀ yẹn kọ́kàn sọ ilé fún wọn. bàbá ó yẹ wá jẹ́ kọ́kàn yàrá jẹ́ kọ́kàn sọ ilé fún wọn ẹ jọ. ẹyin kò lè mélèé lórí náà. nǹkan tó ti ń tẹ̀ tó bá ń ṣe lọ́wọ́ ẹ mútu àfa ẹ mútu lọ. ẹ yàrá jẹ́ má ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe àkíní ẹ má jà tara wa kọ́tẹ́ ẹ fẹ́ sọ nípa kò sí ìgbà tẹ́fẹ́ sọ nípa ẹ̀gbọ́n ìyá tó bí èmi onífàní tó gbọ́ ifá hánú ṣé kọ́ọ̀kì fún yàrá àbíkọ́ já yín bọ́lẹ̀. kò sí ìgbà tẹ́fẹ́ sọ nípa ifá tó rè mí lójú. ẹ jẹ́ kí ifá tó tọ́kì fún wọn kò ní ìdí. so tẹ́ bá ti wá sọ wípé ẹni sùúrù tẹ́ bá ti wá sọ wípé ní tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀. ifá sọ̀tọ̀ ẹgbẹ́ ń sókè. sípé tẹ́yìn náà ń sọ nípa àwọn verses Al-Qur'an nìkan ò rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣe sùúrù stars ẹ má wọrí ẹ jẹ́ kó ẹ ti kí tọ̀dọ̀ tí yín ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. ẹ má wọrí. bí a kẹ já fábọ́lẹ̀ kó fi kì í tán tó rárá wọn ò bá mi. ẹ rí i pé ustaz ẹ rí i pé ẹ ṣe sùúrù ẹ fara balẹ̀ tí ẹ fara yín balẹ̀ àáfà yorùbá ní tó kàn dùn mí bẹ́ẹ̀ ni wípé tá a fi ní láti kí ifá fún yín ni wípé yorùbá lẹ̀ ń sọ lẹ́nu ló wá dàbí ìgbà tí èèyàn jùsù sẹ́nu tí iṣu wá ń jóyàn lẹ́nu ẹ̀yin náà gbọ́ ẹ gbọ́ bá tí mo kí wọn. bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe ń ka Kùránì bàbá wa lẹ̀sìn bọ́ ṣe ń kàánù bígbà tó da. ẹ ṣe sùúrù stars mi láìgbẹ́ ṣe ń ṣe yìí náà. ó dà ẹ fi wọn lẹ bí wọn ò bá fẹ́ gbọ́ tiwa ntí àwa kan sáfẹ́ kẹ́ mọ̀ ni wípé. so ifásitì ẹ má bínú tẹ tó kà á lọ ṣé gbogbo dé ti rí àpẹẹrẹ tí máa ń sọ fún àwọn èèyàn pé táwọn àfàbà ti wá wọn máa mọ wọn fẹ́ deviate wọn máa gbé kúrò lórí topic mo kàn fẹ́ káwọn èèyàn rí àpẹẹrẹ nǹkan tí mo máa ń sọ èèyàn òun náà nìkan tó àfà ìṣe ń sìn so kí fásitì tó kàn fún wọn nífa ẹyọ kan yẹn ká máa bẹ tó lọ. so tí ẹ bá ẹ wo olówó èkó bí ẹ jẹ́ kémi ò dákẹ́ bàbá yìí ò fẹ́ gbọ́ mo ò fẹ́ gbọ́ wọ́n kàn fẹ́ mọ́ disturb yín ni ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún yín. olówó èkó ṣe máa gbọ́ tèmi ẹ jẹ́ kí màá máa lọ ó ti ṣe bẹ́ẹ̀ lórí láìfà Aisha bí kinní lẹ́yìn ọjà ajabọ́lẹ̀ gbẹ̀yìn ni ẹ jẹ́ kó máa lọ. ẹ lè gbóhùn sókè kẹkì fáyẹn. ṣùgbọ́n ṣe rí nǹkan kan tẹ́mi kàn fẹ́ sọ fún gbogbo àwọn tó jẹ́ àáfà pátápátá tẹ́ rò wípé bóyá ifá kan jẹ́ nǹkan tí ẹ lè cook láti dàbẹ́ ni pé kó favour yín nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àsán fá ẹ jẹ́ kí n sọ fún yín lónìí wọ́n ní kò ní tán nínú gba oṣù kó má ba àlà jẹ́ nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àsán fá gbogbo anybody yálà ìṣe babaláwo gangan ni o ìṣe wòlíì ni o ìṣe àáfà ni o tó bá wò pé bí òun lè kúkú fá òun kàn lè kúkú kankan papọ̀ láti lè fi switch nǹkan tóun fẹ́ sọ ègún àtèpè ní fúnru wọn tó bá dẹ̀ ti ń kí fáyẹn lẹ́nu fáyẹn yóò dẹ̀ mọ di àásán mọ́ wọn lẹ́nu. tí ẹ bá wò kan tí bàbá yẹn ń sọ dáadáa báwo ló ṣe possible ká máa rí lárúbáwá nínú fá báwo ló ṣe possible ká máa rí Abudulai nínú fá
Ifá ní gbọ̀ngbọ̀lọ́kọ́ òrìṣà ló fi mú ejò gbọ́kọ̀ ó fi mú babaláwo gbẹ́pó sí idẹ dúáfó tó sì mọ́rọ̀ ilé tí ó dì mókun ọ̀rọ̀ wá sílé ayé ire ajé káre lè mí nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn òfò ajogun bí ẹ̀sìn lẹ́yìn mi nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn. ẹ rí i pé Ifá tí wọ́n kì yẹn wọ́n kàn lọ mú olúwo fá yẹn níbi gbọ̀ngbọ̀lọ́kọ́ yẹn ẹnìyẹn tún wá ń kì gan kò tún wá dùn lẹ́nu ẹ̀ ẹ rí i pé wọ́n kàn lọ mú olúwo fá yẹn wọ́n wá lọ jan Abdullahi tán fẹ́ sọ yẹn wọ́n wá jàn mọ́ nínú. ẹni tó bá jọmọ Yorùbá bí báyìí bó ṣe gbọ́ gbọ̀ngbọ̀lọ́kọ́ òòṣà ló fi mú inú ejò ó fi gbé ọkọ̀ láì mọ nǹkan tí Ifá jẹ́ ó gbọ́dọ̀ understand ní tán ń pè ní ejò ó fi inú babaláwo gbẹ́ pósí idẹ ó gbọ́dọ̀ mọ nǹkan tán ń pè ní idẹ ó gbọ́dọ̀ mọ nǹkan tán ń pè ní pósí. wọ́n ní adífá fún òtòṣì mọ́rọ̀ èyí tí ó dì mókun ọ̀rọ̀ wá sílé ayé ó gbọ́dọ̀ mọ ẹni tán ń pè ní òtòṣì. wọ́n ní ire ajé káre lé mi nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn. now à ń sọ Yorùbá bọ̀ ẹ wá bọ́ sínú Abudulai. ṣe rí pé kíní ẹ̀ ti di ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà. so lèmi fi ń fàsìkò yìí sọ pé anybody tó bá kí Ifá kìkùkì lẹ́nu tó torí wípé òun fẹ́ mọ̀ọ́mọ̀ bà nǹkan tán pè ní Ifá jẹ́ tó bá ti ń kí Ifá yẹn ti di àásán lẹ́nu rẹ̀ àásán fádẹ̀ lélẹ́yìí òun ni pàṣán tí ń bẹ inú Ifá tán fi máa lu ọmọ aláìgbọràn a jẹ́ pé òun gangan ni ló mọ̀ọ́mọ̀ fẹ́ máa fi pàṣán burúkú nara rẹ̀ nìyẹn nǹkan tèmi ní láti sọ nìyẹn inasmọ̀ tó jẹ́ pé àwọn èèyàn wa tí wọ́n ń tú Kùránì yìí wọ́n tún nǹkan tí ò sí nínú Kùránì kò ṣe páwọn náà fọwọ́ ara wọn kọ́ kò ṣe páwọn ni wọ́n kúkú ẹ̀ lè wá torí pé ẹ̀yin náà wá fẹ́ mọ̀ọ́mọ̀ fẹ́ bàtán pè ní Ifá jẹ́ kẹ́ wá mọ̀ kúkú Fá papọ̀. ní àná mo rí fídíò kan tí Àlìgúsì Àbẹ́lẹ́gùsì ni tó repost nípa babaláwo tí wọ́n kì í fa òtúrá méjì torí pé àwọn èèyàn pọ̀ ní live ló jẹ́ kí n fẹ́ sáré lọ opportunity yìí. Ifá yẹn ní ẹ wí fún ganigani kọ́ mọ́ gan ni o ẹ wí fún ganyan kọ́ mọ́ ganyan yóò bá yẹ ẹni tá a gan tí ò lè gan ni ewúrẹ́ lé wọn abẹnú bọ́ke àgùntàn lé wọn abẹnú bọ́ke àwọn gangan bẹnú bọ̀ kúrú bọ́ke dúwà fún ojúmọ́ ẹ gbọ́ dáadáa o àdúrà fún ojúmọ́ eléyìí tí wọ́n kọ̀ sílẹ̀ tán láwọn ò ní kí mọ́. now ṣe mọ̀ wípé nígbà tí wọ́n kó ẹ̀sìn àtọ̀húnrìnwá dé àwọn bàbá wa kan wọ́n gbìyànjú láti wá ìjọra láàrin nǹkan títí wọn àti nǹkan àtọ̀húnrìnwá tí wọ́n kó dé. àwọn bàbá wa yẹn realize wípé wọ́n máa kí irun kan tó ń pè ní irun jímọ̀. now láàrin mi àti yín ṣé jùmátì papọ̀ mọ́ jímọ̀ ṣé jímọ̀ ní ìtumọ̀ jùmátì wọ́n wá change Ifá yẹn kó pé adúfá fún ojúmọ́ wọ́n á sọ di adúfá fún jímọ̀. now nínú Ifá yẹn ojúmọ́ ọjọ́ kan ni àwọn èèyàn wá sọ pé àwọn ò ní kí ojúmọ́ mọ́ ẹ jẹ́ ká ti fi báyìí wò tá a bá jí láàárọ̀ á ní a kú ojúmọ́ o a kú ojúmọ́ o a kú ojúmọ́ mọ́ ńlá máa fi kíra wa nílẹ̀ Yorùbá àpẹẹrẹ ní Ifá yẹn ṣe ẹni tán bá dá fẹ́ẹ̀ fún wa sọ pé àwọn èèyàn tí wọ́n ignore rẹ tán sọ pé àwọn ò ní bọ́ ọ ṣe mọ́ àwọn tán sọ pé àwọn ò ní gba tiẹ̀ mọ́ fọkàn rẹ balẹ̀ wọ́n ń padà bọ̀ wá dẹ́rù rẹ wọ́n ń padà bọ̀ wá kí ọ wọ́n ń padà bọ̀ wá bọ́ ọ padà. ǹjẹ́ ojúmọ́ wo ojúmọ́ tá a kọ̀ sílẹ̀ tá láwa ò ní kí mọ́ àwọ̀ padà lọ rè kí ojúmọ́ wọ́n wá yípo wọ́n wá ní ẹ wí fún ganigani kọ́ mọ́ gan ni o ẹ wí fún ganyan kọ́ mọ́ ganyan yóò bá yẹ ẹni tá a gan tí ò lè gan ni ewúrẹ́ lé wọn abẹnú bọ́ke àgùntàn lé wọn abẹnú bọ́ke àwọn gangan bẹnú bọ̀ rúkú bọ́ke dúwà fún jímọ̀ eléyìí tí wọ́n kọ́ lẹ́ẹ̀tàn láwọn ò ní kí mọ́ àwọn ń lọ rè kí jímọ̀ o ọjọ́ ńlá. ẹ sọ fún mi jímọ̀ tí ẹ bá ṣe pé orí àwọn tí wọ́n ń parọ́ yìí fúnra wọn èyí tí bá yẹ kó rí wọn bá ti dàrú ṣé jímọ̀ ni Kùránì gangan pé jùmátì ṣé Kùránì gangan mọ tán pè ní jímọ̀ nígbà tẹ́yìn wá rí jímọ̀ nù fa ṣé kò yẹ kẹ́yìn gangan kó mọ̀ wípé irọ́ lásán ni àràbù lẹ́fun ni. so mo kàn lọ opportunity anybody anywhere tẹ́ bá ti ń gbọ́ ẹyin adífá fún Abdullahi adífá fún kinní kan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o Ifá sọ̀rọ̀ rẹ̀ ní Yorùbá sánpọ́nná tó jẹ́ pé àtẹni tó gbọ́ Yorùbá àtẹni tí ò gbọ́ Yorùbá tó bá ti ń fetí gbọ́ kí yẹn yóò ti mọ̀ wípé Yorùbá ni wọ́n ń sọ yìí ẹ jẹ́ kí n dánu dúró kí n má bàa dẹ́fẹ̀tì kúrò nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ẹ ṣeun. fún bàbá Ifásòtọ́ tó bá wá bínú a máa ń sọ fún ẹni tó bá ti fẹ́ sọ̀rọ̀ fún àbí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ Yorùbá a máa ń sọ pé ẹ lọ sí péjì Ifáṣẹ́sìn ẹ lọ sọ́dọ̀ bàbá Fásòtọ́ bàbá Láréwó bàbá Fálọdún ọ̀dọ̀ Wúrà in the building Ìyálóde bẹ́ẹ̀ lọ ẹ wà àṣẹ
a máa ní kọ́ lọ bẹ̀ bàwa ti mọ̀ pé nǹkan tẹ́ni tí ẹ̀ ń ṣe kò ń ṣe pé ó bá Ifá jẹ́ ó fẹ́ jẹ́rìí àlá àti kùránì kò dẹ́ ṣe fánìkan ló máa ń ṣe fún ọba tí ń sọ̀rọ̀ wọ́n á ní Jésù náà sọ̀rọ̀ pé Muhammadu ń bọ̀ so ó dàbí ẹni tó ní kó mẹ́rin wá pé nǹkan tó ń ṣe ṣóòótọ́ ni àwa ló máa lọ mọ́ ẹlòmíì lẹ́sẹ̀ nǹkan tí ọ̀rọ̀ wọn rábí jẹ́ nìyẹn. ẹ jẹ́ kí n tún kí Ifá kan fún yín ẹ gbọ́ fàyè o Ifá ní kọrúkọrù kọ́ńbọ́tọ̀ ọ̀pọ̀kù ní bàbá ẹ̀fọ̀n adúláfọ́ba àjà láyé abùfọ́ba àjà lọ́run ẹja yín Fá ẹja yín lọ́run ọba bí alákòsí. nígbà tí àwọn bàbá yẹn ń kí Ifá yẹn tán kí Ifá yẹn ibẹ̀ náà ti wá fún ní mẹ́ntálítì pé Allah náà lọ lọ́hùn pọ̀rùpọ̀rù kọ́ńbọ́tọ̀ ọ̀pọ̀kù ní bàbá ẹ̀fọ̀n gbáfọ́ba àjà láyé abùfọ́ba àjà lọ́run ẹja yín Fá ẹja yín ọlọ́run ọba bí ọlọ́run ò sí nǹkan tí Ifá yẹn sọ but by the fact wípé wọ́n fẹ́ kán mọ̀ pé Allah ẹ̀yin ní Allah wa náà ní ọlọ́run wọ́n wá ní ẹja yín Ifá ẹja yín ọlọ́run ọba bí Allah kò sí. so kò sí ibi tí Ifá kankan ti sọ̀rọ̀ Allah anybody tó bá sọ bẹ́ẹ̀ ẹja máa gba etí ẹ̀ ní o ká máa sọ fún wọn pé irọ́ lásán ni o àràbúlẹ̀ fún ni o. wọ́n sin Allah síbẹ̀ wọ́n sin. iṣẹ́ wọn ti já tipẹ́tipẹ́. ẹ̀ ni o wọ́n sin síbẹ̀ ni wọ́n ti wọ bẹ̀ ni o kò ń ṣe wọ́n fi ṣe synonyms ni wọ́n ti wọ bẹ̀ ni kò ń ṣe yálà ni. iṣẹ́ wọn ti já so àwa ò ti fáwọnú Quran àti kàwá ní Quran kan wà Ọ̀rúnmìlà wà ńbẹ̀ kíní kan wà àwọn òun sọ yẹn so ms ẹ gbé Quran jáde iṣẹ́ ya ọmọ aláṣẹ jẹ òun màrí ọmọ aláṣẹ là ẹkùn aláàjẹ ká fà já ká fà tù ẹ ṣe gbogbo ilé o ẹ ṣe bàbá wa Ifásòtọ́ ẹ ṣe bàbá wa Ifásòtọ́.